Laji Abbas tó ya olórí burúkú yo ọmọ àlè Ìbàdàn ọmọ àlè ilẹ̀ Yorùbá kórí ẹ̀ ti bú tó ya olórí ibú tó jókòó tó lóun fẹ́ máa sọ ìtàn ìyàmàyàmà tí ìyá aláya baba ńlá kó parí máa kókó kú ẹ̀ tán mọ̀ ó ti wá gugire kọjá ìwé báyìí o torí tágbọ̀nrín bá jẹ́ ọ máa ń forí légbò ni ọjọ́ iléyá máa ń korò fágbò ni ojoojúmọ́ báyìí ló máa ń korò fewúro ojoojúmọ́ báyìí ló máa ń korò fúrógbó gbogbo ìgbà ọjọ́ kíjọ ayé ẹ̀ báyìí kó bẹ̀rẹ̀ sí máa korò fún ni. wọ́n ti gbé gbẹ̀tugbẹ̀tu jáde fún ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn o. àwọn ọmọlẹ́yìn Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ti bẹ̀rẹ̀ sí ní rọ̀jò èpè bàǹbà hẹ̀rìmọ̀ àti àwọn ègún lóríṣiríṣi sí ààrẹ òpìtàn. kí ló fà á? kí ló ṣẹlẹ̀? kí ló dé tọ́rọ̀ fi rí báyìí? kí ni ààrẹ òpìtàn wá ṣe? kí ló ṣe tí wọ́n fi ní láti gbé gbohùngbohùn olúgbòhùn gbẹ̀tugbẹ̀tu jáde fún un? lóòótọ́ ọ̀pọ̀ fọ́nrán láti rí tó ti jáde tá a sì rí níbi tí gbọ́nmi sí omi ò tó ti wà láàrin Gani Adams ààrẹ ọ̀nà kakanfò àti ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, níbi tí ààrẹ òpìtàn ti máa ń kọ̀rẹ́ẹ̀tì Gani Adams lórí àwọn ìtàn kan tí wọ́n sọ àti gbogbo àwọn ọ̀rọ̀ míì tó jẹ mọ́ oyè jíjẹ nílẹ̀ Yorùbá. ṣé mọ̀ pé ìtàn jẹ́ ohun tó lágbára? wọ́n ní béèyàn ò bá bá ìtàn á bá àrọ́bá sì rèé òun ni bàbá ìtàn. à ń bọ̀. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. ẹ já gbọ́ àwọn ohun ìpè, àwọn ohun tó lágbára, àwọn ohun tó jẹ́ pé wọ́n fi ránṣẹ́ sí àrọ́mọdọ́mọ ààrẹ òpìtàn tí gbogbo ẹ̀ sì wá látọ̀dọ̀ àwọn ọmọlẹ́yìn Gani Adams ààrẹ ọ̀nà kakanfò. ẹ já gbọ́ ohun tó fi ránṣẹ́ sí Laji Abbas ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn. ẹ já gbọ́. ẹ̀dá ibà ààrẹ ọ̀nà kakanfò lónìí báyìí lóògùn fẹ́ mo ṣe bàgá mi Adéwálé Kazeem Hamsat mo ṣe bá wọn lé ní bá akérògbò ààrẹ ọ̀nà kakanfò lóògùn ọ̀fẹ́ mo ṣe bá wọn lé ní báyìí mo ṣe bá ọ̀gá mi Hakeem Ọdẹ́tọ́lá Ìmọ́lẹ̀ Oòduà mo ṣe bá wọn lé ní Laji Abbas tó ya olórí burúkú yo ọmọ àlè Ìbàdàn ọmọ àlè ilẹ̀ Yorùbá kórí ẹ̀ ti bú tó ya olórí ibú tó jókòó tó lóun fẹ́ máa sọ ìtàn ìyàmàyàmà tí ìyá aláya baba ńlá kó parí máa kókó kú ẹ̀ tán mọ̀ ó ti wá gugire kọjá ìwé báyìí o torí tágbọ̀nrín bá jẹ́ ọ máa ń forí légbò ni ọjọ́ iléyá máa ń korò fágbò ni. òjò èpè náà ni wọ́n rọ̀ lé orí ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn yìí o. ẹ rí pé ó lágbára díẹ̀, ó kọjá àfẹnusọ, kì í ṣe ṣeré o. ó ṣe nu yàmàyàmà wèrè olórí ibú wọ́n sọ pààrẹ ń wọ white ó máa pọ́n láṣọ ni o torí pàṣọ àparò máa ń pọ́n ni ó dìde kó bẹ̀rẹ̀ sí ní pọ́n láṣọ ìwọ tó bá dẹ̀ ti bínú ẹni tó lógo báyìí àwọn ọmọ tiẹ̀ gan onírògolo ìdílé onírògolo gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tí ìbá ààrẹ ọ̀nà kakanfò tí wọ́n ń nawọ́ sí tí wọ́n ń fún lóúnjẹ wọ́n á bẹ̀rẹ̀ sí máa bá ẹjà báyìí gbogbo gbárùmọ̀lẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá báyìí wọ́n á gbógun jà tiẹ̀ báyìí bẹ́ẹ̀ ló ṣe máa rí o ayé ẹ̀ báyìí ayé abẹ́ ti di rádaràda báyìí tó bá ti yẹ tẹ́lẹ̀ kò ní yẹ ẹ́ mọ́ o ò ní rí ṣe mọ́ o ò ní rí jẹ mọ́ rádaràda báyìí ló máa bá kú gbogbo ẹnikẹ́ni tó ẹnikẹ́ni èèyàn kéèyàn ni ọkùnrin ni obìnrin inú tẹ́ bá ti ń bínú ààrẹ báyìí inú abímọ púpọ̀ kì í dùn tó kété bá bímọ ti àjálẹ̀ ní ti ń tọ́ gbogbo nǹkan tá ààrẹ bá ń ṣe ni gbogbo yẹn máa bẹ̀rẹ̀ sí gbénú yàrá wòran ni lójú yín báyìí láàrẹ ti máa ṣe rere ẹ̀yin olórí ibú
ayé yín ti bàjẹ́ tí wọ́n ti ṣépè fún. pípọ̀ nu yín mélòó nu yín ló lè jẹ ìyà tí ààrẹ ti jẹ lórí struggle lórí ilẹ̀ Yorùbá. wo lórí burúkú tó ṣúṣẹ́lì oṣù kan rí ojókòó ń sọ̀tàn yamayama ó kó lẹ̀kẹ̀ ilẹ̀kẹ̀ kan rùn bí ilẹ̀kẹ̀ gúdúgúdú. òjò ìpè náà ni wọ́n rọ̀ lé orí ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn yìí o. ẹ̀rí pé ó lágbára díẹ̀ ó kọjá àfẹnusọ kì í ṣe ṣeré-ṣeré o. gbogbo tó bá ti ń dé wàá máa tẹ́ bọ̀ ni o ò ní gbayì mọ́ o torí pé àkàrà ò kì í gbayì jọ léyà o ò ní gbayì mọ́ gbogbo tó bá ti ń dé báyìí wàá máa dẹni àbùkù wàá máa dẹni ẹ̀tẹ́ ni o ò dẹ̀ ní oríṣi mọ́ gbogbo àwọn alálẹ̀ Yorùbá bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní kẹ́yìn sí ẹ wọ́n á bẹ̀rẹ̀ sí ní dojú ìjà kọ ẹ wo mọ àlè rádaràda olórí burúkú tó ń bínú ológo ó lè diwọ́ gan bóyá wa ò lè kó lójú kan àwọn ọmọ ẹ̀gàn ò lè kó lójú kan àti pé báwo láyé ẹ̀gàn tiẹ̀ ti rí mélòó nu nǹkan tó bí ìran díran ẹ mélòó ló tó ààrẹ ò ní rí ṣe wọ́n jẹ́ kí n ṣe pé èyí tó pọ̀ èyí tí mo ṣe fún ẹ náà àárọ̀ mọ́ fún ẹ bó ṣe máa rí fún ẹ nìyẹn aṣọ tí wúrẹ́ bá gbé wáyé ló ń gbé kú rádaràda báyìí ló bá kú ní dáa fún ẹ tọmọtọmọ tìdílé tìdílé ẹ wọ ìrankíran ọmọ àlè ilẹ̀ Yorùbá tó ń pàtàn lórí ibú tí wọn bá bá lápò ẹ mọ èyí tí mo wí báyìí ó dẹ̀gún ó dàṣẹ báyìí ó dẹ̀gún ó dèpè kárọ̀ kó rọ̀ mọ́ báyìí bẹ́ẹ̀ ló ṣe máa rí tó ń tolúwo tó ń tojú mọ́ ọ̀tá wípé bá sọ báyìí ó dẹ̀gún ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀. bíjà bá wáyé báríyànjiyàn bá wáyé báwo ló ṣe yẹ ká parí ẹ̀ ṣọ́nà tó dáa rèé fún àwọn ọmọ Yorùbá láti máa parí ìjà láàrin ara wọn lóòótọ́ bí gbọ́nmi sí omi ò tó bá wà ọ̀nà wo ló yẹ ká gbà ká fi yanjú ọ̀rọ̀ ẹ̀yin èèyàn wa tó òun lẹ ti gbọ́ yìí o ẹ ti gbọ́ bí wọ́n ṣe fi gbẹ̀tugbẹ̀tu tí wọ́n fi ṣépè bàǹbàǹbà fún ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá kí lè ròyìn ọ̀nà wo ni kí wọ́n gbà láti fi yanjú aáwọ̀ tó ń bẹ láàrin àwọn méjèèjì yìí ìyẹn ààrẹ ọ̀nà kakanfò àti ààrẹ òpìtàn ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.